Ẹ káàsán ní ẹ̀sìn kàárọ̀ ẹ̀sìn kálẹ̀ ní gbogbo ibi yẹ́ ti ní àǹfààní àti máa wò mí lérí ìkànnì Osolo TV. Bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ ojúléeṣẹ́ Osolo TV àwọn náà ni Kasumu Ìṣọ̀lá ọmọ pupa pé táyà ọkọ ẹkùn ọkọ ìyá àbèjì. Orúkọ tèmi náà ni Damiro Danieli. Bẹ́ẹ̀ bá wo ẹgbẹ́ mi bí ìyẹn rí fọlí àlejò owó ìbí máa kọjá lọ sídọ̀ fún náà fún wọn ká kí àwọn ará ilé. Ẹ káàsán. Orúkọ mi náà ni Evangelist Aro Afolabi Michel. Yé gbogbo ni a mọ̀ sí Semimo. Semimo ó náà lè ẹ̀wọ̀n oyè Evangelist Semimo fúkà ìbẹ̀rẹ̀ ètò ní àsìkò ẹwẹ́ yìí ẹ̀fúnnilé àdúrà. Ọlọ́run yóò dá ayé ká dá ọ̀run àti gbogbo ihun yẹn ń bẹ nínú ẹ̀. Ẹ̀yin la fọpẹ́ fún o. Ẹ̀yin la fo ìyìn fún. Ògo ni fún Ọlọ́run. Torí ẹ̀yin ló dá ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ló mọ̀ ni. Pátápátá. Ẹ̀yin ló mọ̀ ni. Ẹ̀yin ló mọ̀ ni. Ihun ya ń ti ń jẹ lọ́tí. Ẹ̀yin ló mọ̀. Ìyá ń jẹ lọ́wọ́lọ́wọ́. Àná ló tọ́ mọ́. Ìyá ń tọ́ ń fẹ́ jẹ. Àná ló sì ti mọ̀. Ẹ̀yin ló lẹ́pà. Ẹ̀yin ló lè jì. Bẹ́ẹ̀ni. Bọ́m̀bọ́m fún. Ọba lọ́run lókè ni. Ó ní. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọpẹ́ ni. Gbọpẹ́ ìwà. Àmín. À ń fẹ́ lọ láti láàyè gbolóńkọ̀wò nọ́rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ni. Ti wà lẹ́yìn. Àmín. Mọ́ fún ní nẹ̀. Àmín. Ẹ̀mí Ọlọ́run yẹ máa ń darí oníyàn. Iye oníyàn fún máa ń ṣe ohun yẹ máa ń dà. Ẹ̀mí náà kó sọ̀kalẹ̀. Àmín. Kó bá lè ní. Àmín. Kó darí wa. Àmín. Gbogbo ẹ̀ kó dà. Àmín o. Fún kálẹ̀ máa yìn ẹ̀. Àmín. Kálẹ̀ máa gbé ọ̀gá. Àmín. Jésù Olúwa wa o. Àmín. Níwọ̀n ìgbà yẹ àti ṣe àdúrà sí ọba lọ́run lókè ẹ̀mí mímọ́ ó sì ti balẹ̀ àwa náà. Ẹjí lọ fún níwé náà ló kù sí. Ẹ wo lérí ètò kan ètò àkànṣe ètò ní yóò wáyé lérí Osolo TV. Òun náà là pé lè àṣẹ ọ̀rọ̀. Ẹ wo Semimo Evangelist Semimo bàbá wo dáadáa lè ń jẹ́ Olúwa gangan. Bàbá ń sọ nípa Olúwa. Olúwa lè oní ọ̀nẹ̀nẹ̀. Oní ó dání. Oní ó dání. Tó. Ká ń pàṣẹ fún ni. Ká lè darí ni. Yóò lè wà ní jókòó rí bẹ́ẹ̀. Kì í sí ìjókòó rí bẹ́ẹ̀. Yóò lè wà ní dìde. Kì í sí dìde. Yóò lè wà ní súnẹ̀. Kì í súnẹ̀. Aláṣẹ ni. Ọlọ́run pé lè Olúwa. Okay. Bá wo àkọlé ọ̀rọ̀ náà rí fọ́lé àṣẹ Olúwa lẹ́ fún. Ẹjọ́ bá ń bá fẹ́ tọpinpin kéńtẹ́ ń jẹ́ àṣẹ fúnra ẹ̀ fúnra. Àṣẹ. Àwọn àgbà ń pa lọ́wọ́ wọn lé àbálọ̀mọ̀ yín dá. Bẹ́ẹ̀ ni. Ó kì í yá àṣẹ padà. Àṣẹ lè fọ́lé gbé lè ń gbẹ. Lè wẹ náà ní sí ń gbẹ. Ní sí ń wà. Ẹ̀yin kò sọ ní ẹ̀ ń fẹ́ yí dá. Okay. Ìwọ̀n ń pèlè àṣẹ. Ó nìyẹn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá wo dáadáa Olúwa Ọlọ́run yà ń fọ ẹ̀ ó sì náṣẹ lérí ni. Gírí torí olódàní. 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 Ó dà nígbà yóò dá àwọ̀ ní ọ̀tán ẹdún fún àwa náà láṣẹ ń bí. Ó fún ni láṣẹ. Yálẹ̀ máa fún gbé lẹ́kẹ̀ẹ́ ilẹ̀ yìí. Ẹ ṣe ká wo àṣẹ sọ́lọ́run fún àwọ̀ òní à yọ yẹ fún ká máa lò lọ yóò ní àṣẹ sí ni ẹ ṣàlàyé dé kẹfún mi. Ẹ ṣeun gan. À ń pè oníkànlé ọmọ Ọlọ́run. Jésù là máa ń pè. Jésù. Ó lé Ọlọ́run rẹ wá sọyé. Ló fòdìdí ara ṣe sára fọyé. Ó ṣe sára fòdìdí agbára ọyẹ. Ó fò tútù fọyé. Ẹ ṣe ká wo. Ó fò ara kan fún ṣe ìràpadà gbogbo ọyẹ. Ọ̀nà náà là ń pè ní Jésù. Jésù. Ìtumọ̀ Jésù náà lè olùgbàlà aráyé. Ìyó wa kẹ́ ṣiṣẹ́ yẹ bàbá ẹ̀ rán. Iye Ọlọ́run yóò dá omi àti ẹ̀ rán. Ó lọ parí lérí igi ọ̀gbẹ̀lébù. Ó kú. Kó ikú ló ti fọ ó ní bò bá kú. Ó bá di jọ́ kẹta ó jí dìde. Ó lọ jí dìde. Yóò sì kú náà lóòótọ́ yóò di jọ́ kẹta ó jí dìde o. Ó jí dìde lóòótọ́. Yóò jí dìde o. Àṣẹ wo là fò náà. Yóò jí dìde. Ló pàṣẹ kan fún àwa yé ń fẹ́ máa sìn. Àwa ń fẹ́ máa gbó tiẹ̀. Ló fún àṣẹ kan lẹ́lẹ́. Ẹjọ́ ń wá àṣẹ yẹn. Ẹ ṣeun. Ṣebí ọ̀rọ̀ lọ́lọ́run fún dáa yìí. Jésù sì lè ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ yẹ ń fẹ́ jáde yìí. Ó wọ nánà ìwé ìhìnrere ti Máríkù. Nánà ìwé mímọ́. Orí mẹ́rìndínlógún. Ṣòṣì bẹ́ẹ̀ náà wò. Ẹsẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún. Kí ni wọ́n sọ fún nílé pàṣẹ? Ó ní ẹ lọ sí gbogbo ayé. Ká jáde lọ sí gbogbo ayé. Ẹ lọ sí gbogbo ayé. Káàfẹ́ là ṣe lóde ayé yẹn. Kí èsì máa wàásù ìhìnrere fún gbogbo ẹ̀dá. Ká máa wàásù ọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ Ọlọ́run. Ká máa sọ fún gbogbo ní ìròyìn ayọ̀. Bí ó ṣe wá sáyé
bó ṣe fara ṣe sàárà irú ẹ̀kan àyọkàn ni bá lè mọ̀ fún gbélé ọ̀yẹ́ gbá fara kan rọ̀ ni ìdí yòófù wa nì ìyówù wa náà ká nà ló fún àṣẹfọ́lì ẹ mẹ́rin ló gbogbo àwọn oníhàn oníyọ́ bá jẹ́wọ́ ká bá gbàyìn bọ́ ẹ bá mi ti sí olúwa ẹ ìyẹn ni pé kẹ́ rí ìbọn mi ìwọ̀n kan ṣe ìbọn mi ìbọn mi yẹn ni májẹ̀mú. ok májẹ̀mú lọ́hìn méjì ìyàwó ni pẹ̀lú ọlọ́run náà. yóò fọlí ọlọ́run ní fẹ́ máa ṣe lẹ́ ń bá ń ṣe ìbọn mi yẹ fólíyẹ̀wé olíyẹ̀ di ọmọ ọlọ́run ni. ok máa padà sẹ́yìn dẹ́kan nítorí nígbà yẹn fẹ́ gbélé ọ̀rọ̀ ẹ sọ fọ́lì ó wá fún gbogbo ọdẹ ọyẹ pátápátá ó dà ń dìsín ẹ̀sọ́kẹ́lì àwọn yẹn ń sìn àwọn yóò fẹ́ sìn náà ní alẹ́ kan máa ṣe ìròyìn rere fún iṣẹ́ wọn yẹ kàn sìn yẹ àwọn kò sáṣẹ olúwa lẹ́ẹ̀kan ni ọba bá fẹ́ wò. wọn gbọ́ àmọ́ wọn kò gbà ní. ọlọ́wọ́n ẹ kò gbà náà. wọn kò gbé náṣẹ náà nà ọlọ́wọ́n ti jẹ̀bi o. ìwọ̀n jẹ̀bi. ọlọ́wọ́n yóò jẹ́wọ́ ká bá gba ọ̀rọ̀ náà kágbà Jésù Kristi lórúwa àti olùgbàlà àwọn ọba jẹ́wọ́ irú ọlọ́wọ̀n ẹ̀ lẹ́rìí gbàlà o. ọlọ́wọ̀n ẹ̀ la gbàlà. ọlọ́wọ̀n ẹ̀ la gbàlà o. ọlọ́wọ̀n ẹ̀ àṣẹ náà ti wọ náà yé ìtì hàn. ó dà yẹn gba àṣẹ náà gbọ́. àṣẹ náà àwọ̀ náà yé wọn. a sì dára fún wọn. àmín. líndé bá fún mi ọ̀tẹ̀ yín lónìí o. fọ̀lí àṣẹ ọlọ́run yẹn. báwo bá jókòó ibi lónìí ìròyìn ayọ̀ là ń ṣe ságbá yín. bẹ́ẹ̀ni. fọ̀lí ọyẹ́ yín ọyẹ́ ìwà ọyẹ́ ìyẹn ń gbọ́ mi kàn wó mi ẹ fún gbogbo ọyẹ́ yín ìgbé ọyẹ́ yín ìrìn ìwò yín ìrìn ẹsẹ̀ yín ọ̀rọ̀ ìsọ yín èrò kan yín ẹ fún lé Ọlọ́run lọ́wọ́. wọn ká fún lé Ọlọ́run lọ́wọ́. pásítọ̀ ẹjọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ibi kan ibẹ̀. ń gbọ́ ẹ̀. iye abáfọlẹ̀ aláṣẹ wàásù fóníà àdín ìrẹ̀lẹ̀ roka báyìí ṣèkáṣe kan mọ̀fọ́ lórí ẹ̀ ti gbàgbọ́. ẹ ṣe ọ̀gá. yáṣẹ olúwa sì ti ń bẹ lẹ́kì ẹ̀. ńnáwó àti iṣẹ́ ẹ̀ ń ti mọ̀. ńnáwó àti iṣẹ́ ó dà ẹ ṣe ń wọ́ dáadáa bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀fọ́ lé àṣẹ olúwa ti wọlé èkè olíyè yìí ó ti bọ́ sí èkè ẹ̀. ìwà ìṣòlè fùkọ́ fún mọ̀fọ́ láṣẹ olúwa ti dé lẹ́kì ẹ̀. ẹ ṣeun bàbá mi. ó lè ṣe é ṣe kó jẹ́ oníkan ó jẹ́ pé ó lè níjà tẹ́lẹ̀. ló bá gbé náṣẹ ó bá gba àṣẹ ká bá gbọ́ ohun yẹ wọn yé Ọlọ́run pàṣẹ fún sọ́ọ́lì wọn kọ́ máa lọ́rọ̀ yìí tó rọ ká gbàyè ló bá gbọ́ ká bá gbà ọ̀fọ̀lẹ̀ náà nẹ̀. ọ̀fun nẹ̀. bọ́jọ́ níjà rẹ̀ ló bá gbọ́ àṣẹ olúwa ká bá gbà ọ̀tọ̀ ní fóní àkọ́ gbọ́ ọ̀tọ̀ ní kó gbà ọ̀tọ̀ ní kárí gbọ́ ká má gbà lójí ọgbọ́ ká gbà ẹ̀rí ìfọ̀lẹ̀ ọ̀fọ̀lẹ̀ nẹ̀ bọ́jọ́ níbi náà ní ẹ̀ní ọ̀fọ̀ ibi náà nẹ̀ bọ́jọ́ olójú kọ́kọ́ rẹ̀ ọ̀fun nẹ̀ bọ́ bá jí olí wọ́nbíyà ó máa wọ́n ń gbélé wọ́nbíyà. kò tẹ́ yẹ kò yẹ ẹ bá ń ṣe túmọ̀ ẹ̀dẹ́kan. wọ́nbíyà lé bọ́ bá rí kọ́kọ́ ọ̀gẹ̀gẹ̀ rírun la lọ́ bá rí masa rírun la lọ́ bá rí gàrí ó di mẹ́mọ̀ lọ́ bá rí iṣu ó di jíjẹ lọ́ bá rí ọkọ̀. mímọ náà lọ́tọ̀ jẹ ọjọ́ alájẹpọ̀ ó ní ọ̀nà wọ́nbíyà. lulu ẹ bẹ fún gbogbo ehun ẹni ẹ mọ fọlẹ bọ àṣẹ Ọlọ́run ti bọ́ sí kẹ. ó ná ọgbọ àṣẹ Ọlọ́run kan sì ń tẹ̀lé irú àwọn ò ní àwọn ẹ lọ́lọ́run lé àdàbò wọn á jẹ ọyẹ yìí ká tó jẹ ọ̀rọ̀. ok ó dáa ẹ wo lérí ìkànnì Osolo TV òun náà lẹ́wọ̀ ká ń gbádùn ẹ̀ dáadáa lọ sí kò yé ọkàn ṣe ètò yẹn ń wáyé òun náà lápẹ́lẹ̀ àṣẹ Olúwa ó dáa bàbá fẹ́ tọpinpin evangelist àṣẹ wa ó ní ọ gẹgẹgẹ ẹ ti ń ṣàlàyé lọ lépa ẹ nbẹ ó dà ìgbàyà ròyìn fún wọn ní à ṣe àṣẹ kan kò sí fàkà ẹni náà láti sọ wọlé ihun yẹ kókó ibi kò sí ìpè báyìí. nítorí ìgbàyà náà bá ti tẹ̀lé àṣẹ Ọlọ́run mọ́fọ́lá náà ti lè pàṣẹ. àṣẹ ń sọ̀rọ̀ lépa àṣẹ Ọlọ́run yẹn fọlẹ bí Ọlọ́run bá sọ lónìí fọlẹ lágbájá ibi òṣèdè tó kú Olúwa sì lọ. bó bá sì lè ọyá ìwé ẹni sì di olówó Olúwa sì dolówó ó dà ìgbà yé àwa náà bó yí dà ká bá ti bọ́ sí èkì àṣẹ Olúwa ẹjẹ àṣẹ kò sí fún àná láti sọ fún ní ẹ̀fọ́lẹ́ ọyá ìwé náà di olówó kó sì di olówó. ẹ ṣeun gbogbo ìgbà ká mú àpẹẹrẹ bàbá sí ọmọ ṣé ẹ mọ̀ mi bàbá ló fún àwa láṣẹ ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni làwa bọ́ lo àṣẹ náà àwa náà a ní àṣẹ láti pa fún ọmọ ìwà àwọn ìsílẹ̀ ọmọ ìta náà lónìí gbogbo àwọn ìyáwó náà bọ ròyìn bí Ọlọ́run ṣe tóbi tó fún iye wọn bá gbà àánà lè pàṣẹ fún wa ni. àpàṣẹ fún wa náà. àpàṣẹ fún wa ni àwọn náà sì tọ́ padà
ká tó pàṣẹ fún àwọn kan fọlé wé là ń ṣe ìgbésẹ̀ Ọlọ́run lè kọ́ mọ́ gbé ni fún kó lè rọ̀ ní láì ìwé náà bẹ́ẹ̀ sí gbégbèsẹ̀ ó pàṣẹ ni. Olúwa ẹ pàṣẹ ni ẹ wo ẹ̀yin a ṣe fájọ ẹni àmín àṣẹ pé yẹn ṣe ń wo yé lásìkò yé a ṣe fún yín náà a ṣe dàáfà náà ibi ẹ wo pastor ibi kan wọ yé wọn máa ń sọ fún mi nígbà kankan àmọ́ ibi náà máa ń rú mi sójú máa sì bẹ́ẹ̀ lónìí nítorí ìwọ̀n lé Jésù sọ ọ̀rọ̀ kan ó lílé orúkọ mi ká máa fi lé àwọn ẹ̀mí ọ̀kan jáde ṣé kò ṣàṣẹ ni. àṣẹ ni ló fún ní bó bá jí ẹ bá lè gba ìròyìn mi gbọ́ lẹ bá lè gba ọ̀rọ̀ náà gbọ́ ìyá àtẹ̀tọ̀ ṣe ju yóò náà ṣe. ó láà ṣe ju ọ. bẹ́ẹ̀ni. àṣẹ wé fún aná láti ṣe ju Jésù náà o. bẹ́ẹ̀ni báwa lè gún oníyógún ni. oníyógún náà kò ṣeun yé Jésù ń fẹ́ òun nínú àṣẹ Jésù. ok ọ̀dà mo gbọ́ kò sí wàhálà kan ẹ wo ẹ máa gbádùn ẹ̀ ṣó dáadáa ojúlé iṣẹ́ Osolo TV òun náà lẹ̀ ń gbádùn ẹ̀ ibi àbádé pásítọ̀ àṣẹ lọ sí ipa àti kanukọ n fẹ́ fọ́lì kẹgbà nílé mọ́ kàn kíló kò má tọ́ pẹ́. ẹ ṣeun mọ̀ràn kíló yẹn mo fẹ́ gbà wá ẹ rí gbogbo àwáyé owó ẹ̀ lọ́yẹ̀ ìdí pàtàkì Ọlọ́run fún dá wa. ẹ bá ń jalè. ìdí pàtàkì Ọlọ́run fún dá wa náà kò dá wa lọ́fẹ̀ẹ́ ni ó dá wa láti wọ́n ṣiṣẹ́ kan ni. ìwé ẹ̀ǹdẹ̀sán ẹ̀bùkọ̀ Ọlọ́run fún ẹ̀ iṣẹ́ kan Ọlọ́run rẹ̀ jẹ́ iṣẹ́ náà. òmìn nìsín iṣẹ́ kan Ọlọ́run ibi yóò wọ ẹ̀ǹdẹ̀sán oníyọ jẹ́ aláṣẹ ojúlé iṣẹ́ TV Osolo TV iṣẹ́ yọ Ọlọ́run rẹ̀ wọn ni wọ́n ti ń jẹ́yẹ̀ yẹli pé gbogbo ìgbà à ń tẹ̀lé gbogbo ìgbésẹ̀ à ń gbé nìsín ni wọ́n tẹ̀lé àṣẹ Ọlọ́run náà. ìyànjú yẹn ń gbà wá náà ni pé gbogbo wa pátá ká gba mírùnú pìwàdà láyé bá a bá ń gbóhùn yìí Ọlọ́run ní ń bá wa sọ̀rọ̀ kọ́rọ̀nù pìwàdà á sì dára fún wa. àmín pásítọ̀ ǹtẹ́kẹ́ lọ ẹ bá mi fún nọ́mbà yín torí ọ̀rọ̀ ọmọràn kú lẹ́nu fún dáadáa ẹ sọ nọ́mbà yẹn fún ni fún ká lè tọ́ pé. ẹ ṣeun nọ́mbà mi bí ẹ bá fẹ́ pè mí ọ̀nà lè ẹ̀fà èje àrún ẹ̀sán ẹ̀ta èje ọ̀kan. yan padà ká tó bá ń sọ ṣe dé mbọ ní ọba yẹ. ká tó fọ ẹdẹ ẹlẹdẹ. ẹ fọ ẹdẹ nìkan kún. 67 75 93 71. òòlì nọ́mbà yín bẹ́ẹ̀ bá fẹ́ pé bàbá ó náà lè wọ́n ti sọ ẹ àṣẹ Olúwa ó náà lè àpò ètò yé ilé ojúmọ́ ètò ni ẹ sì máa fún yé ṣe lọ bójú ẹ fẹ́ pé omi náà gangan 67 22 03 05 àbí tó ẹ bá fẹ́ pé aláṣẹ tí olùdarí ojúlé iṣẹ́ yìí ká mú ìṣọ̀lá àmọ̀kúpa pé táyà kọ ẹ pé wọ́n sórí 97 22 01 22 ẹ̀yìn ìpàdé omi ọtí bí oyin o lágbára Ọlọ́run ẹ̀fọ́ ayọ̀ ká tó fipọ̀ dé ẹ̀rọ náà púwádà